أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نصيحة مي fún gbogbo àwa tí a ń jẹ́ ahlu tariqa àwọn onísúfí àwa ni mo fẹ́ pè sákèsí nílẹ̀ Yorùbá. Ẹ rí i pé tá a bá tírèsì ìtàn Islam fáìmọye ọdún fáìmọye ọ̀sẹ̀ fáìmọye ọjọ́ fáìmọye oṣù, ìtàn tí ó dàrú ni pé àwa ẹni Sufi la gbé Islam wọ everywhere, pàápàá jùlọ ilẹ̀ adúláwọ̀ tá a pè l'Áfíríkà tó fi délẹ̀ Yorùbá. I want to introduce Islam sì ń lọ ní ìlọ ọ̀rọ̀rùn ìrọwọ́rọsẹ̀, kò sí wàhálà, kò sí pàǹbúrẹ́ ẹni, kò sí kàǹgbẹ́rẹ́ ẹni lọ kóòtù. Kí àwọn tí wọ́n ń pọ̀ wá ní sàlàfíà kí wọ́n tó dé, dídé tí wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ sí ń dasẹ́ àwọn àfẹ́ Sufi rú, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ pé wọn ò jẹ́ nǹkankan, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ pé wọn ò mọ̀nà, kódà wọ́n sọ pé nínú náà ni wọ́n ń lọ. Láìpẹ́ yìí ni afọ́wà kan tó ń pè ní Abu Sufyan kú nínú àwọn sàlàfíà ni tí gbogbo wa ń ṣàdúrà fún. Àwọn wọn sọ pé tọ ìwà Sufi láàfin ọgbà ayé yẹn o, afa Salafi kó à ń ṣàdúrà fún. Afa kan ń pè ní Dr. Sarumi lòun wá jáde ló wá ní táwọn bá kú ní káwá ṣàdúrà fáwọn torí pé àwọn kú alal Islam, àwọn kú sórí Islam. Ṣùgbọ́n Sufi tó bá kú àwọn oníṣàdúrà fún torí pé àwọn oníṣàdúrà fún torí pé mata alal kafir, ó kú sórí kèfèrí ni, ojú kèfèrí ni àwọn Salafi fi gbogbo àwa tá ń jẹ́ ahlu tariqa ẹni Sufi. Ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ sàhábà kò sọ sàhábà wá dé, gbogbo wọn ń jáde wọn ń pariwo èèyàn afáàlẹ̀ Yorùbá o, ẹ má ṣe kíní kan o. Níjọ́ táwọn Salafi lọ gbé Saheed Shittu wá tó yàkàyàkà gbogbo àwọn àfihàn Sufi pátápátá bí ọdún 5-6, ó bú gbogbo Sheikh Adam, gbogbo Sheikh Bilala, Sheikh Ibrahim Niyas, bàbá wa fàgbà, ṣé onúra kí gbogbo ló hànà fún ló pè lọ́mọ náà. Jọ́tà ṣé ìwà ìdá Sheikh Yahya Salati níjọ́ tí wọ́n kú, ó bọ́ sórí social media ní tí ń dúpẹ́ pàwọn Sufi tí ń kú. Àmúwádò ni wọ́n ń pè wá, ẹ̀yin ní Sufi o, àwọn afáàlẹ̀ Yorùbá o, owó kìíní kan, àwọn afáwò làfáàlẹ̀ Yorùbá, àwọn ẹni Sufi náà ni. Nísìlẹ̀ ọmọ pa wà, nísìlẹ̀ ọmọ pa ń bẹ, ẹ fẹ́ forí wa gbá Markaz, ẹ fẹ́ forí wa gbá Mudirul Markaz, ẹ ò bá gọ̀. Ẹni Sufi tí ò bá nílà ká ẹ̀, tí ò bá gbọ́n, ní ọkùnrin náà mo bá wọn boost Mudirul Markaz. Tó gé Mudirul Markaz dá ìmọ̀ huwa yudafi'u ani tasawwuf wa turas àbáyìnà. Mudirul Markaz jẹ́ nìkan tí ń dáàbò bo Sufi, tí sì ń jà pé kí wàhálà àwọn bàbá wa ẹni Sufi tí wọ́n ṣe bí Islam ṣe dó nílẹ̀ Yorùbá kó mọ́ bàjẹ́. Ní ìṣẹ́ wa ń pè wá èèyàn afọwọ́ nílẹ̀ Yorùbá, ẹ má wọ Mudirul Markaz ní ìrìn, ó ń bú sàábé wo ló bú. Ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ fọwọ́ agbá Mudirul, wọ́n fi gbà tọ́ ẹ̀rọ àwọn Sufi mi látọ̀kẹ́ ní àwọn afáàlẹ̀ Yorùbá. Nǹkan méjì ló ti bà wá jẹ́, al-hiqdu wal-hasad, ẹ̀gàn àti ká mọ bínú oore ọwọ́ ara wa ó pọ̀ lọ́wọ́ wa. Ẹ̀rọ ẹni Sufi tó ń lò ní làákàyè tó ń lò jáde ní sinimá bú wọn. Ẹjẹ́ àsìkò mòlídìí dé, mòlídìí kù bí ọ̀sẹ̀ méjì báyìí. Àwọn tán ní ẹ̀yìn afáàlẹ̀ Yorùbá ó wọ́n bẹ̀rẹ̀ sí ń bú wa, wọ́n bẹ̀rẹ̀ sí ń bú mòlídìí pátá ń ṣe mòlídìí àwọ̀ náà. Sáwọn ni wọ́n àmọ́ kò wá nìsín, ẹ̀ ń tẹ́ mọ̀ pé ìgbà tí Saheed Shittu ń bú gbogbo wa, tí ń bú gbogbo bàbá wa, inú yín dùn ni ẹ̀ ń ṣe mọ́ dàlá rẹ̀. Àgbà tó di pé ọ̀rọ̀ gbẹ̀yìn yọ, ọmọ sí àkẹ́jáde sí Tọ́líà Mustapha láti bí ọdún méjì báyìí, gbogbo àfàsúnà tó jáde sí ní defeat. Ẹ̀rí pàgbọ́ ayé ò ká mọ́ ẹ̀ wá ń pè wá ní Ìsìlámù pa wà.
ọgbọ́n ẹ̀yin Sufi nílẹ̀ Yorùbá ẹ dákun torí t'Ọlọ́run ẹ má dá sọ̀rọ̀ tó wọn lẹ̀ yìí ẹ jẹ́jọ́ máa fà á lára wọn báyìí ní Shia wà Salafiyya kò sí tó kọ́ pẹ̀lú wọn torí pé àwọn Salafiyya yìí ìtàn fẹ́ ni pé kó jẹ́ pé àwọn nìkan làwọn ó wà wọn ò fẹ́ rí Sufi wọn ò fẹ́ rí ẹlòmíì mọ́lẹ́yìn àwọn nìkan bẹ́ẹ̀ sì ni àwa là ti ń bẹ síwájú wọn àwa gẹ́gẹ́ là ń bẹ lórí Islam ifá àfà tó ń bú pé ní sí ni tó ń bú Tọ́lá Mustapha yìí gbogbo ẹni tó bá máa ń wò lórí social media àtijọ́ tó ti ń jáde kò tí ì ka tíra sí àkẹ́rí sọ̀rọ̀ Buhari sọ̀rọ̀ Muslim Fathul Bari tíra àwọn Salafiyun yìí tíra àwọn náà ní fi ń kanta wọn ló sì fi ń jẹ̀dí wọn mọ́lẹ̀ ẹlẹ́kejì ẹ̀rí kó lẹ́kọ̀ọ́ ẹ lè gbọ́ kó fẹ́ ṣe nákìdù àbí rọ́dù fẹ́ nìkan kó wá máa bú yàláyà rẹ̀ bú bàbá rẹ̀ ṣùgbọ́n àwọn Salafiyya yìí èpè èébú irọ́ ẹ̀gàn jàǹbá ló kún nínú wa wọn tí ẹ bá sọ̀rọ̀ kan tó bá fẹ́ takò wọn ò ní takò ilimi sàkàsíyà rẹ̀ ni wọ́n lọ́ mọ̀ bú pé ọmọ àlè ní dẹ̀dẹ̀wù rẹ̀ ní ógọ̀ ní kìnnìkan ní súnádà ẹ dákun gbogbo àwọn afọ́yín Sufi ilẹ̀ Yorùbá ẹ má dá sọ̀rọ̀ wọn Ọlọ́run mú wọn ni ẹ jẹ́ ká máa fà á lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.